Hello, my people. Nami be Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you. Àwọn èbó tẹ́ ẹ sọ tó jẹ́ àwọn èbó bọ́ọ̀lùgì nígbà tẹ́ wà nílé ìwé ńlá ní kájọ tú sí àtúpalẹ̀ rẹ̀ káwájọ mọ́ tún sàlẹ́sà àwọn tó bá gbọ́ èdè òyìnbó láàrin wa. Agogo baba mi legbe ogiri lo dúró ikan kawakati ìkejì kaseji gẹ́gẹ́ bí a ti mọ̀ nílé ìwé alágogo bom kígbó nílé ìwé alágogo. Ẹ ti wà ń bẹ̀ lákòókò púpọ̀ lálẹ́ òní. Ojú òpó wa ti wà ń ṣí sílẹ̀ láti lè jẹ́ pé àwa pẹ̀lú yín àtúnjọ gbádùn ara wa débẹ̀. Àwọn òyìnbó bọ́ọ̀lùgì wo àbáwọn eré wo ilẹ̀ yín rántí tẹ́ ẹ ti ṣe rí ńgbà tẹ́ wà ní kéékèèké ibí yìí láti jọ mọ́ tàn mọ́lẹ̀ sí i. Ṣé ẹ gbàgbé ṣé ẹ lẹ́ rántí? Ẹ rántí àwọn ìwé òun. 07048021015 07048021015 08022102163 08022102163. Àkọ́sórí tí mo bi omidan wa ǹjẹ́ ààrẹ ni tó mọ̀ ọ́ tá ààrẹ ni tó mọ̀ ọ́. Ẹ káàlẹ́ o. Ẹ káàlẹ́ o kọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀. Láti òkè fọ̀kọ̀ Ìbàdàn. Láti òkè fọ̀kọ̀ Ìbàdàn kí lẹ pé kọ yín mọ́. Ṣọlá. Bọ̀dá Ṣọlá. Èwo lẹ̀yin rántí. Èbó bọ́ọ̀lùgì kan tá a sọ nísìsiyìí. Ẹja gbọ́ ọ̀jàre. A fẹ́ sọ pé láti lọ pọn mi tó èbó wa ni àwọn tó gbọ́ àwọn fresh water. Fresh water ni. Fresh water instead of fresh water. Ibi tó ti yẹ kẹ́ ẹ sọ pé fresh water. Bẹ́ẹ̀ni. Ẹ wá ní fresh water. Fresh water. Omi tó fresh náà lẹ́fẹ̀ omi tó fresh náà lẹ́fẹ̀. Àbí o omi tó fresh náà ni ọ̀gá mi fẹ́ pọn ọ̀gá Àṣọlá láti Fọ̀kọ̀ àwọn èbó bọ́ọ̀lùgì. Èbó bọ́ọ̀lùgì wo lẹ́yìn náà ti sọ rí ńgbà tẹ́ wà nílé ìwé. Ṣé ẹ rántí? Ṣé ẹ gbàgbé? Ṣé ẹ gbàgbé? Ṣé ẹ rántí? Àwọn òyìnbó bọ́ọ̀lùgì wo lẹ́yìn náà rántí? Ta ló wà ní ọgbà náà o? Hello, ẹ káalẹ́ ọba kékeré kan ni o. Kí ni ṣe o? Eré náà ló ń ṣe o. Ọba. Ọmọ tó jọ́ mẹ́ta èèyàn mi. Ẹ wo àyípadà ojú ọjọ́ lẹ́nu iṣẹ́ ni. Ọ̀dà yóò rọrùn láṣẹ Ọlọ́run. Ọ̀yá. Mo mọ sẹ́yìn gbogbo bọ́ọ̀lù bí kan. Ẹja gbọ́. The same thing náà mo dẹ̀ máa ń sọ. Màá sọ ọ̀rọ̀ méjì tó ẹ pé kankan náà ni stilet. Màmá ní any small thing lábẹ́ sọ pé màmá ní stilet. Stilet. Èwo tó ní stilet báyìí. Àmọ́ the same thing ní méjèèjì. Okay. Stilet. Pé bákan náà bó ṣe rí náà nù. Stilet. Èbó wo lẹ gbọ́ lẹ́nu olùkọ́ yín rí tó wá jẹ́ pé ó fọ́ crocodile sí yín tó jẹ́ pé ẹ lè gbàgbé. Nígbà yẹn àti ìgbóyìnbó dáadáa bàbá yẹn mọ principal wa ni ó mọ gbàtà ẹsẹ̀ wọ secondary school ó máa ń pa òwe tó bá fẹ́ pa yẹn àwa mọ èmi wá fi ṣeré tó bí wọ́n ti dá sẹ́mi nípa akọ́sọ pé to before bẹ́ẹ̀ nìkan bá ti sẹ̀ á ní to before one to before harm. To be what? To before one to before harm. Ẹ wo nígbà yẹn màmá ó lè má máa tẹnu mọ́ mi oyin tètè yé mi
kótó kó máa mọ̀ pé bóyá ẹnìkan ti ṣe nǹkan kan tó fẹ́ dí pẹ̀lú ló máa sọ kótó kó mo mọ̀ ó pẹ́ díẹ̀. to be forewarned. ṣe máa ti wá délé èmi náà mo kàn sọ sí àbúrò mi kan ni. láti máa wọ pé tí o mọ nǹkan tó ń sọ ṣá sani kí ló ṣe tí mo fi sọ bẹ́ẹ̀ mo bá ń wọlé. àdìgbà yẹn wá mo ló yẹ kí n máa sọ di ẹni tí tó bá ti fẹ́ máa mọ̀ tó bá ti sọ bá yẹn tó bá ti yé mi máa lọ bá ẹni tó jẹ́ àǹtí wa tó ń wà ní ẹ̀sìn ìgbà yẹn wọ́n máa ń ṣàlàyé fún mi. ìgbà kan náà tí mo ti yó tí mo fẹ́ lọ fún mo ti pé I'm full mo ní I feel hungry. lẹ́yìn ìgbà tẹ́ jẹun tán. lẹ́yìn ìgbà tí mo jẹun tán mo feel hungry. mo bìlí pé èmi pé mo ti fúlù inú mi pé mo ti fíìlì ikú mo ti fíìlì ọ̀gbìn mi. mo ti yó ẹ wá òwe I'm feel hungry. I'm feel hungry pé mo pé èmi bìlí pé mo ti fíìlì inú mi fún èmi èmi kàn kú tẹ̀mí I feel hungry mo ti gbé nǹkan mìíràn mo tún sọ entirely. ẹ̀yin gan òyìnbó yìí ọlẹ́tì kẹ́. èyí ló bọ́ọ̀lù gidi. bọ́ọ̀lù gidi lóòótọ́ ọ̀fọ̀ crocodile. ọ̀fọ̀ crocodile. ẹ̀sìn mẹ́jà máa bí tòbọ̀. yes sir. òyìnbó bọ́ọ̀lù gidi wo lẹ́yìn náà sọ àbẹ̀wò lẹ gbọ́ lẹ́nu olùkọ́ yín tẹ wá wò pé jẹ́mi náà máa sọ bólùkọ́ sí ń sọ ẹ̀ wá ń lọ sí kínni ẹ̀ ń lọ gbé igbági. bó o gan ni. ta ló wà ní ọgbà náà o. ẹ káalẹ́ o. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń bá mi sọ̀rọ̀. Gbogbo ni mo ti ń bá yín sọ. Pópó. Bẹ́ẹ̀ni. Ọ̀yá ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń bá wa sọ̀rọ̀. Màrìdíà lórúkọ mi. Màrìdíà. Bẹ́ẹ̀ni. Ọ̀yá o ẹ bá ń dá sí i lálẹ́ ní. Nǹkan tẹ́mi ká sọ tẹ́mi bá sọ pé mo fẹ́ mu gàrí. Mo sọ pé mo fẹ́ mu kọ́ọ̀lì. Ọ̀fẹ́ mu kí ni? Kọ́ọ̀lì. Kọ́ọ̀lù. Èwo tó ń kọ́ọ̀lù báyìí? Gàrí ní jẹ́ kọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni. Ọ̀dà kò burú ọ̀kárí láì. Ọ̀pọ̀ ọmọ ọdún mélòó báyìí? Èmi. Mo ti pé ẹ̀yẹ̀ pé 5 years old ni. 5 years old ọ̀dà. Ṣé mami rẹ̀ wà ń bẹ̀ wọn àbí dádì rẹ̀? Wọ́n sì lé. Ṣé fóònù ẹ lòfin wá ń pè? Bẹ́ẹ̀ni. Ọ̀dà kò burú. Sọ́ọ̀lù láti. Àti pópó sọ́ọ̀lù láti pópó ẹ ṣeun. arákùnrin sọ́ọ̀lù wọ́n mú mi rántí òyìnbó bá a ṣe máa ń sọ tá a bá fẹ́ mu gàrí nígbà kan. a máa ní ọmọ kan ni ọmọ kan lábúlé wa ń gbà wọn kí n má sọ pé mi ọmọ gbọ́ ń mu gàní ń fi rúkà díẹ̀ sí àti kúdí ń mu gàní ń fi rúkà díẹ̀ sí àti kúdí yóò wá tún máa tẹnu mọ́ bẹ́ẹ̀ ni ó máa jẹsẹ̀ mọ́lẹ̀ tí ó máa sunkún màmá rẹ̀ wá ní tètè dá lóhùn wọ́n wá máa sọ pé kí ló pọ́ ṣe ná wọ́n mú gàní ń fi rúkà díẹ̀ sí àti kúdí ẹ máa wò ó lójú òpó Facebook wa kẹ́ ẹ lọ rèé máa share rẹ̀ bàbí ẹ já wo ohun táwọn èèyàn sọ ń bẹ̀ náà. Ṣẹ́gun Afọlábí ṣìgò ẹ káàlẹ́ ẹ̀kú ètò ní o bàbá mi kò ní bàjẹ́ dá tiẹ̀ mọ́nú àwọn tíátíá ìmọ̀fojì Peter ẹ káàlẹ́ ẹ̀kú ètò ní ẹ jẹ́ máa múra àti dìde ẹ má bínú ṣe rí ní àkókò tá a wà yìí ìṣẹ́jú péréte ààbọ̀ ìṣẹ́jú ńlá ní torí pé èyí tó kù tí a máa ń lò lórí ètò tá a fi máa ń gbádùn ara wa dáadáa
àwọn kan ti sanwó rẹ̀ ẹ̀yin náà tún lè sanwó nínú ètò kù yìí náà àjọ máa pín mọ́ra wọn náà ni kó lè bá a tó. màdé máa gẹ̀ ìpè ìpéjú tẹ́ ẹ rí òun là láàfin là bàbá ti wá kọjá pé ìpéjú yóò di bàbá sí òsì nǹkan Agbawabura ń bèwè òṣìọ́rí. ẹ̀yin náà lẹ́ẹ̀ fẹ́ fi ránṣẹ́ sí mi ẹ fẹ́ fi àwọn ohun yẹn nìyẹn àwọn èbó bolugi yín àwọn ìtẹ́ ìrántí ẹlẹ́ẹ̀fẹ́ fi ránṣẹ́ sí mi ẹ fẹ́ jù sí mi voice note lásán mo fẹ́ máa gbọ́ o bẹ́ẹ̀ bá fẹ́ kí n máa lo ohun tẹ̀yìn náà lórí ètò 09030514637 09030514637 ẹni mo ti yánu jù láì jẹ iṣu gbóná 09030514637 òdo ẹ̀sán òdo ẹ̀ta òdo àrún ọ̀kan ẹ̀rin ẹ̀fà ẹ̀ta èje bó ti jẹ́nu ló kọ àwọn aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí ìkànnì yìí ẹ lóhun tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ fẹ́ kájọ sọ̀rọ̀ pọ̀ lórí nǹkan kan àbí míì àbí lórí ìpolówó ọjà àtọ̀dọ̀ tí ẹ pè mí 09030514637 ọmọ ayé mi ọ̀dà ń ló kọ mi ò káyọ̀dé ni mí àjà ló kọ bàbá tóbi ń lọ́mọ ọmọ ayé mi ọ̀dà àìsípè ràn wá àròyé ọba tó di kọ́. JDN Radio 101.5 Ibadan.